ni wá èdè wa yàtọ̀ a kàn fi Yorùbá qualify gbogbo ara wa ni èdè wa yàtọ̀ èdè Èkìtì ó yàtọ̀ sí tòǹdó tòǹdó ó yàtọ̀ sí tìjẹ̀ṣà tìjẹ̀ṣà ó yàtọ̀ sí tìbàdàn tìbàdàn ó yàtọ̀ sí tẹ̀gbá tẹ̀gbá ó yàtọ̀ sí tìjẹ̀bú gbogbo èdè wa yàtọ̀ ṣùgbọ́n àwa fi Yorùbá fi qualify ara wa lápapọ̀ ìyẹn wàá mí pé bóyá Ọ̀yọ́ tí Yorùbá ti bẹ̀rẹ̀ kọ́ la máa sọ pé Ọ̀yọ́ ni olórí aládé gbogbo bẹ́ẹ̀ kọ́ Ifẹ̀ ni gbogbo wa ti ṣẹ̀ lọ Ifẹ̀ ni gbogbo wa ti lọ àtọmọ àtọmọ ọmọ Ifẹ̀ ni gbogbo wa ti lọ nídìí eléyìí ẹ yé sọ kò bá kùn gbé ọ̀rọ̀ gbogbo wọn wù kẹ́ sọ ẹni tó mọ àyè tó ń wà ó mọ àyè tó ń wà kò lè bá yín jiyàn mo forúkọ bo ẹnìkan láṣìírí tó ń sọ pé ìtàn ó kún sọ́wọ́ òun àwọn rìkọ́ọ̀dù ẹ̀ táwọn bá ní káwọn máa dà á ó tásìkò táwọn fẹ́ máa dà á lẹ̀ ó tásìkò táwọn máa ṣe kinní kan ìtàn kankan ò sí lẹ́nu ẹ̀ wọ́n ní tá a bá ka ẹrú inú ẹrú á bàjẹ́ tí a bá ka ẹrú inú ẹrú á bàjẹ́ so ẹ má jẹ́ ká gbó tá a bá lọ tanná wo tẹ́ bá tan iná kíná ẹ rí ìdíkìdí tẹ́ bá tó ẹ wá rí ìdíkìdí ẹ fi mú gbóòórùn kóòórùn so a fẹ́ kẹ́nikẹ́ni kó pa ìtànkítàn olórí aládé gbogbo kábíyèsí ọ̀nìrìṣà ọba adéyẹyè ògúnwùsì ẹni ìtàn jìgbìnìjìgbìnì àtẹ ìlẹ̀kẹ̀ kábíyèsí Èrúwádáyì òun ni olórí aládé gbogbo àpèrè ọ̀ní yẹn kò tí ì sí àpèrè tó lè sọ pé òun jù lọ níwọ̀n ìgbà tí ò bá ti sí ẹnikẹ́ni tó bá wá jòkó sí orí àpèrè yẹn òun gangan ni Oòduà òun gangan ni Oòduà ṣé kìí ṣe greediness lèyàn fi lé bàbá ẹ̀ sílẹ̀ tó bá yẹ pé lé bàbá ẹ̀ ni kéèyàn fi lé bàbá ẹ̀ sílẹ̀ kó bá ó dá tí àpèrè yẹn bá ṣòfò láti ilẹ̀ wá kó wà bẹ́ẹ̀ ṣé àtúmọ̀ máa gbọ́ pé ibìkan wà tó ń jẹ́ orírun ilẹ̀ Yorùbá fine àrólé la pé àrólé Odùduwà ẹni tó délé ṣé ẹ ti mọ̀ pé òun ló nílé bẹ́ẹ̀ náà la ní àrólé Ọbàtálá ṣé ẹnìkan lè jáde sí kó sọ pé àrólé Ọbàtálá o pé ẹrú ni tàbí torí pé no kò sẹ́ni tí ó mọ̀ pé Ifọ̀n Òròlù Onífọ̀n òun ni àrẹ̀mọ Ọbàtálá ṣùgbọ́n òun náà fi ìdí ibi tí Ọbàtálá tó jẹ́ tí bàbá ẹ̀ wà ó fi bẹ̀ sílẹ̀ ó lọ sí Òròlù ní lọ́hùn ó lọ tẹ̀dó síbẹ̀ àrólé tó wà ń bẹ̀ ń sìn òun la mọ̀ ní Ọbàtálá Ọbalẹ́ṣù àṣẹ òun làṣẹ òrìṣà wà lọ́wọ́ ẹ̀ tí gbogbo wa mọ̀ wípé òun gangan ni Ọbàtálá tó jẹ́ àrólé ẹ̀ tá bá fẹ́ wádìí ohunkóhun nípa Ọbàtálá àbá fẹ́ gba ohunkóhun nípa Ọbàtálá ọ̀dọ̀ àrólé Ọbàtálá la máa lọ tàbí fẹ́ wádìí ohunkóhun nípa Odùduwà tàbí a fẹ́ gba ohunkóhun lọ́wọ́ nípa ọ̀rọ̀ nípa ipasẹ̀ Odùduwà ọ̀dọ̀ kábíyèsí Ọ̀nìrìṣà la máa lọ ṣé a lè sọ pé a fẹ́ gba nǹkan nípa Odùduwà ká là ń lọ sí Ọ̀yọ́ tàbí a fẹ́ gba nǹkan nípa Odùduwà ká sọ pé a ń lọ sí Ìwó tàbí a fẹ́ gba nǹkan nípa Odùduwà ká sọ pé a ń lọ sí ibikíbi ní ilẹ̀ Yorùbá tí ì bá ṣe pálásì Ọ̀nìrìṣà nídìí eléyìí ẹ jẹ́ ká máa ṣọ́ ọ̀rọ̀ sọ ẹ jẹ́ ká máa mọ nǹkan tá à ń sọ káyé pa ìtànkítàn torí ibi tẹ́ bá ti pa ìtànkítàn ẹ bá eléyìí tó máa jẹ́ kẹ́ sun ẹkún ẹ bá pàdé tẹ́ bá torí pé ẹ máa fetí gbọ́n tí ẹ gbọ́ rí ẹ máa fetí gbọ́n tẹ́ ẹ gbọ́ rí ìtàn tẹ́ ẹ gbọ́ tó jẹ́ pé tẹ́ ẹ bá gbọ́ ẹ mọ̀ wípé Ọ̀nìrìṣà gan ni olórí aládé gbogbo nídìí eléyìí kí Ọ̀yọ́ kó dúró lọ́yọ̀ọ́ kífẹ̀ kó dúró nífẹ̀ a sọ pé kábíyèsí wa Aláàfin Ọ̀yọ́ pé kìí ṣe first class ọba is a first class ọba
ṣùgbọ́n kó má fara wé ọ̀nìrìṣà òun ní bàbá òun ní gbogbo àdẹ̀mọ̀ ní bàbá. Mo wí iná màá tún sọ míì tó ń bọ̀. Ire o, mo kí gbogbo anílé lóko lọ́nà ọjà wípé àtùbà fún wa àtúnṣe fún wa. Bàbá Lájẹ. Ọba ìṣòro mẹ́ta dàda kan. Ní Bàbá Lájẹ. Ọba ìdíta nílẹ̀ Ìrànjẹ. Ní Bàbá Lájẹ. Ọba English mo kí yín o. Ní Bàbá Lájẹ. Ẹ bá mi kọ́ bá Adéyẹyẹ o. Ní Bàbá Lájẹ. Èrú adájì bá mi o. Ní Bàbá Lájẹ. Ààrẹ àlàgbáyé kí yín o. Ní Bàbá Lájẹ. Ó dọ̀rùn.